السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. دواؤك فيك وما تشعر، وداؤك منك وما تبصر، وتحسب أنك جرم صغير، وفيك أنت والعالم الأكبر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا، قيما لينذر بأسا شديدا من لدن، ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا، ماكثين فيه أبدا. وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم. كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا، فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا. وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم. كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا، فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا. ربنا إن أصحاب وإنا لجاهلون ما عليها صعيدا جرزا. أم أصبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا. إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا
من أمرنا رشدا صدق الله العظيم. Allahu akbar. ẹ dákun gbogbo ẹni ó bá fẹ́ máa tóbi bí n tó tóbi tí àlùfáà wa bá délẹ̀ yìí kó sọ pé Allahu akbar. Allahu akbar. Alhaji wa Miftahuddin Ọ̀kanlọ́mọ ọ̀rọ̀ pọ̀mọ́ Adébíowó Al-Qur'ani ni wọ́n kà kalẹ̀ yìí èló lẹ́yìn ó fi gba Qur'ani gbogbo ẹ̀yin ọ̀tọ̀nkùlú tẹ̀ ń bẹ́ ń kalẹ̀ ẹ dákun mọ̀fà nábì bẹ̀yìn Sallallahu alayhi wa kálukú sallam. afẹ́kàṣe kíákíá ẹ wá ara oore kún oore yín lára Qur'ani tákè yìí ọlọ́run wọlé apọ̀rọ̀ ọlọ́run ọ̀tẹ́ kò tí àbùkù òsì kan rí gbogbo yín tọ́lọ̀ ti fi sínú ayé ẹ̀ ní tẹ́. Àmín. Ọya kálukú wa sanwó Qur'ani lẹ́ẹ̀kan náà kálukú wa sanwó Al-Qur'ani lẹ́ẹ̀kan náà ọmọ ìyá mi ò ṣeun ọkùnrin yìí mú 1000 wá olówó Al-Qur'ani Alhaji wa Allahu akbar 1000 bàbá olóde gangan bàbá ọlọ́pẹ́ Ọ̀kanlọ́mọ Ketu worldwide ìtumọ̀ àrí worldwide ń bí ọkọ yín world best owó Al-Qur'ani 5000 naira ọ̀ya gbogbo ẹni tí ó bá sanwó Al-Qur'ani lẹ́ẹ̀kan náà ẹ dìde ẹ dákun ọ̀ya ẹ dìde Al-Qur'ani ìwé mímọ́ agbára ń bẹ níbẹ̀ tó kún kẹ́kẹ́ ohunkóhun tó bá lè dé bá mi. Al-Qur'anu lèmi ó máa kà ó. Al-Qur'anu ó tó ní ṣẹ́gun. Al-Qur'anu. Gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń sanwó Al-Qur'an. Èyí tó fi ránṣẹ́ sí ìmọ̀lẹ̀ tọ́lọ̀ ń fi dá Al-Qur'an ọlọ́wọ́ wọlé rẹ̀ yóò wọlé ànábì onímọ̀lẹ̀ tọ́lọ̀ ń fún. tó fi ṣètò gbogbo mọ́lẹ̀ ayé ẹni kọ̀ọ̀kan ọlọ́run ní jí ó dókùnkùn. ẹ jẹ́ gbà fún káyé ọlá wa Kùránì ó lọ́dọ̀ lè Ọlọ́run dùn. ọlá la ilaha illallah. ẹ jẹ́ àtẹ̀lé káyé wa ó lè dára. àfàlẹ́ abọ́ àfà mi ti wà ń tòsí a sì fẹ́ waste àsìkò máìkì ń lọ sọ́dọ̀ bàbá wa Ainur Ridho. Adamallahu hayatahu. èyí ẹ̀ ṣe bí téèyàn ti máa tẹ́ fẹ́fẹ́ kínní kan máìkì ń lọ́dọ̀ ọ̀gá ọlọ́run jẹ́ àrí yín pẹ́. Àmín. bọ́ bá rí bẹ́ẹ̀ Alhaji Ọ̀kanlọ́mọ àlọ́bí ọpẹ́ àfàlẹ́ abọ́ níbo la dé rí Ibi ọpẹ́. ọ̀ọ́bì rẹ ọlọ́run mú ọ ọmọ wọ̀ mí láyà tẹ́lẹ̀ ni àwọn àdúrósẹ́ rí pé wọ́n ti fa aláṣí nísìn ọmọ kéwu àtàfà gbogbo ń tábà ti ń dá lára mẹ́ òní ọmọ bá wọn ṣe àmọ́ má gbàgbé Al-Qur'ani bisimilah bàbá wa Mawlana Sheikh Musa Ainur Ridho Adébíyọpẹ́.